Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́. Ẹ kú ọ̀sán, ẹ kú alẹ́, a kú ìyálẹ́ta, a kú dédé ibi tí olúkálùkù wa bá wà pẹ̀lú àsìkò tẹ̀ ń gbọ́ mi. Ẹ ṣé gan, bẹ ṣe ń tẹ́tí sí wa. Tẹ́ ẹ bá gbàgbé ọ̀rọ̀ chamber kábíyèsí tán lọ fọ́, tán kó gbogbo aṣọ kábíyèsí, gbogbo aṣọ tó ti pèsè pápá tó ṣẹ̀ṣẹ̀ rán, tán fẹ́ fi ṣe welcome kìíní fún Naomi ní on the 29th. Gbogbo aṣọ kábíyèsí pátá náà palẹ̀ mọ́ nínú yàrá kábíyèsí. Àwọn ìlẹ̀kẹ̀ olówó ńlá 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 gbogbo ẹ̀ pátápátá wọ́n palẹ̀ gbogbo ẹ̀ mọ́. Wọ́n ṣà ń wá bí ọjọ́ náà tí ò ní fi wáyé. Kán bẹ̀rẹ̀ sí ní máa wá, kán máa ní difficulties. Wọ́n ń wá difficulties fún ọ̀tá kábíyèsí, ṣùgbọ́n kò lè ṣẹ. Ìmọ̀ Sátánì kò lè ṣẹ. Ìmọ̀ agbára òkùnkùn kò lè ṣẹ. Nǹkan t'Ọlọ́run sọ pé ó máa ṣe, ó máa ṣe. T'Ọlọ́run bá ti pinnu láti ṣe nǹkan kan, kò sẹ́ni tó lè dá dúró. Bẹ́ẹ̀ ni, lọ́ bá ní àṣírí wá tú nsìn. Gbogbo nǹkan tí wọ́n lọ kó ní ààfin nínú yàrá kábíyèsí. Ẹ ṣé bàbá wa olóore. Thank you Jesus. Lọ́ bá ní wọ́n ṣe gbogbo nǹkan tó ń kó ń bẹ̀. Wọ́n pe Ifá priest pé kí àwọn onífá wá wo nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní kò sẹ́ni tó ṣe kíní yẹn ju Mariam lọ. Wọ́n ní Mariam ni. Bí wọ́n ṣe pe Mariam, wọ́n pe gbogbo ìgbà tí wọ́n ti kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn. Kò sí ẹni, gbogbo wọn sọ pé àwọn ò dé bẹ̀. The worst ni pé ìgbà tí Mariam tó ń béèrè gbogbo ẹ̀, wọ́n ní Mariam jáde. Ó ti jáde, ó ti lọ pàpà bó ti sálọ. At the end of the day, nígbà tí ìyá onífá sọ̀rọ̀, tí Ifá priest sọ̀rọ̀, wọ́n ní wọ́n ti rí ẹni tó ṣe kíní yẹn. Wọ́n ní Mariam. Wọ́n wá Mariam, Mariam ti jáde. Ó ti jáde. Wọ́n ní kò sí ẹlòmíì tó ṣe o. Wọ́n ní bí wọ́n ṣe wá ń sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀. Wá di ọwọ́ ìrọ̀lẹ́ pátápátá bí Mariam ṣe wá dé nìyẹn. Wọ́n ní dídé tó dé báyìí, CCTV camera ó ti wà sípẹ́, ó ti wà níbẹ̀ pé tó bá dé, wọ́n tún wá ṣe, kán tún wá ṣe kíní yẹn níṣojú Mariam. Wọ́n nígbà tó wá di alẹ́ pátápátá bí Mariam ṣe wá dé nìyẹn. CCTV camera kan place kíní yẹn. Wọ́n bá rí bí gbogbo bí Mariam, gbogbo bó ṣe operate inú ilé, tó ṣe, wọ́n ló ní spare key. Àṣé ó ní spare key. Bẹ́ẹ̀ ni, but bí wọ́n ṣe wọ inú ilé débi pé wọ́n fẹ́ wọ inú yàrá, wọ́n ní mò ń sọ pé ṣé bẹ́ẹ̀ yín ò ní key tó jẹ́ pé wọ́n máa lock ẹ̀ pátápátá kán má tiẹ̀ ráyè wọ inú territory kábíyèsí débi pé wọ́n fẹ́ wọ inú chamber, débi pé wọ́n fẹ́ wọ yàrá. Gẹ́gẹ́ bá ṣe ń sọ ṣá, lọ́ bá ní kíní yẹn ṣá bẹ̀rẹ̀ sí ní show direct bí Mariam ṣe wọlé, bó ṣe snake, gbogbo bó ṣe ń kó gbogbo kíní yẹn, wọ́n ní kíní yẹn kan operate kan wò, tó ń wò. At the end of the day, wọ́n ló kó gbogbo ẹ̀ pátápátá. Bó ṣe kó jáde, bó ṣe ṣe gbogbo ẹ̀, CCTV camera ó rí. Lọ́ bá pe Mariam, thank God wọ́n ti ń béèrè. Ó wá ní kì í ṣe òun. Ìyá onífá sọ pé wọ́n ní láyé. CCTV náà tún sọ̀rọ̀, ìwọ tún ní. Ṣé kí ló fẹ́ sọ nípa CCTV? Ó yá máa wò. Wọ́n bá set CCTV, wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wo fíìmù. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní wo fíìmù nìyẹn. Kò pẹ́ kò jìnnà, wọ́n ní ṣe ni Mariam ló ń fọwọ́ họrí.
ló ń ṣe bálabàla. Wọ́n ní ìwọ lelé àbí ìwọ kọ́? Ṣé ìwọ ni àbí ìwọ kọ́? Wọ́n á ní kó wá lè sọ bó ṣe kúnlẹ̀ nìyẹn, òun lòún kó. Òun ṣàfẹ́ pé that 29th yẹn pé kò ní, òun ò fẹ́ kó wáyé. Ló bá ń bẹ kábíyèsí, ló ń bẹ kábíyèsí pé kí kábíyèsí jọ. Pé òun ò tí ì fẹ́ kúrò ní ààfin. Kí kábíyèsí fún òun bí oṣù kan. Kó fún lóṣù kan àbí oṣù méjì tóun máa fi ṣetán láàfin. Kábíyèsí àníṣe, ó máa kúrò. Before you kúrò, wọ́n ti lọ gbé ọlọ́pàá. Wọ́n ti lọ gbé ọlọ́pàá. Wọ́n ní bí ọlọ́pàá kan ṣe fi handcuff sí aláìgbọràn ní ọwọ́ nìyẹn. Bí wọ́n ní kó lọ páàkì gbogbo àwọn nǹkan tó kó yẹn, kó lọ páàkì ẹ̀ wá. Pẹ̀lú ọlọ́pàá ni o. Wọ́n ní báwọn ọlọ́pàá ṣe gbé nìyẹn. Wọ́n ṣe wá ní kó wá lọ kó wá. Pé ó ti lọ síbi tí wọ́n ti fẹ́ kó àwọn kìíní. Ẹ̀bẹ̀ tó ń bẹ̀ ni pé kí kábíyèsí kó jèbù rẹ̀. Kí kábíyèsí jèbù rẹ̀ nítorí pé òun ready láti má ì tí kúrò láàfin. Òun ò fẹ́ kúrò láàfin. Tí kábíyèsí jọ kó fún òun ní ààyè. Kó òun lo 1 month tàbí 2 months. Kó òun tí fẹ́ kúrò. Ló bá ní kí everybody bá òun bẹ kábíyèsí. Kábíyèsí ló ti ṣetán. Pé léèní ni kò ní dọ̀la. Pé ya bẹ̀rẹ̀ sí ní máa park. Wọ́n ní kó bẹ̀rẹ̀ sí ní máa park. But before kó tó kúrò pátápátá, wọ́n ní káwọn ọlọ́pàá tẹ̀lé kó lọ kó àwọn nǹkan tó kó yẹn wá. So wọ́n ní bó ṣe lọ nìyẹn. Ṣé rí pé àṣírí èṣù kò lè rinlẹ̀ láàfin yẹn rárá. Bó ṣe ń ṣe làṣírí wọn tú. Ọlọ́run ló ní kí kábíyèsí ti náwó sí CCTV camera. Gbogbo nǹkan tí èèyàn fi ń ṣe protection ní ààfin, kábíyèsí ti ní gbogbo ẹ̀ pátá. Torí náà, wọn ò rọ́wọ́ mú àwọn oníṣẹ́ ibi yẹn. Wọn ò rọ́wọ́ mú láàfin náà. Wọ́n ní bóyá àṣírí Mariam ṣe tú nìyẹn. Wọ́n ló ti lọ kó àwọn kìíní yẹn. Àìtí ìgbọ́pọ̀ ti kó dé ibẹ̀ tí wọ́n ti fi ọlọ́pàá lé. Kó lọ kó gbogbo kìíní yẹn wá. Ọkàn kábíyèsí ti balẹ̀ lọ. Pé wọ́n ti rí àṣírí ẹni tó kó gbogbo nǹkan kábíyèsí. Òun ni Mary pàṣírí ẹ̀ ti tú. Ẹ̀yin èèyàn wa, etí tó bá gbà lọ, ó di dandan kó gbá bọ̀. Torí mo ṣe ní kí n fi fún yín kẹ́ gbọ́. Kẹ́ mọ̀ bó ṣe ń lọ. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Ẹ bá share, kẹ́ bá like, kẹ́ dẹ̀ bá wa subscribe. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. Jésù Olúwa wa. Àmín.